bàbá wa kan wà tó jẹ́ ààrẹ fún àwọn baálẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yìí, bàbá wa Julius Túnjí Fálọlá. Ǹjẹ́ ó tiẹ̀ ní àjọṣepọ̀ kan láàrin yín? Bàbá wa Julius Fálọlá ó jẹ́ ènìyàn kan tó ní ọpọlọ tó yẹ pé ibi tó bá wà ibẹ̀ máa ń tutù ni. Torí àwọn náà ara Ẹ̀gbá Traditional Council ni wọ́n wà. Òun náà ni bàbá náà. Ni bàbá náà. Wọ́n láti ibẹ̀ làwọn náà ti lọ di president àwọn baálẹ̀ ní gbogbo Ògùn State. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ takuntakun láti orí ìgbà tán ti bẹ̀rẹ̀ president wọn. Àwọn ló jẹ́ ká mọ̀ pé kinní kan jẹ́ ID card fún àwọn baálẹ̀. Bàbá ẹ̀ ló ṣe atọ́nà gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ ṣe, wọ́n sọ fún gbogbo àwa chairman àpadà lọ sílé, alápolongo fún gbogbo wọn baálẹ̀, gbogbo wọn sì mú wá register. Registration tá à ń ṣe yẹn, ìforúkọsílẹ̀ yẹn, àwọn baálẹ̀ ń lu kọ̀ọ̀kan yẹn, ó ń jẹ́ kí ogun wàhálà tó wà ń lu kọ̀ọ̀kan tàbí ní local government kọ̀ọ̀kan ó ń jẹ́ kó máa wálẹ̀. Ìyẹn nípínlẹ̀ Ògùn tá a wà yìí. Bàbá yẹn jẹ́ èèyàn pàtàkì, wọn ò dẹ̀ máa ń rojú láti ṣe iṣẹ́. Mo ní àǹfààní láti bá wọn ṣe. Nígbà tí mo débẹ̀, àjọ máa ń ṣe dáadáa, máa ń wá sínú ọ́fíìsì wọn, àmọ́ máa kẹ́kọ̀ọ́. Lára ẹ̀kọ́ tá a kọ́ yẹn, òun náà ló gbé wa débi tí a dé. Because ní Ògùn State gangan, èmi ní PRO gbogbo Ògùn State Council of Baálẹ̀. So ó jẹ́ kí n mọ̀ pé bàbá Julius Fálọlá ó jẹ́ èèyàn tó. Ẹ̀yin ni alukoro bẹ́ẹ̀ni fún gbogbo àwọn baálẹ̀ nípínlẹ̀ Ògùn náà, tó túmọ̀ sí pé kéèyàn tó dọ̀gá àwọn ọ̀pọ̀ kan wà tí èèyàn ti máa ń kọ́kọ́ dì mú. Nígbà tí mo di alága Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀, mo ní lọ́kàn láti gbé Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ kí n gbé wọn ga sókè ju bí wọ́n ṣe wà lọ. Gẹ́gẹ́ bí ó ṣe wà, ẹgbẹ́ ni. Ẹgbẹ́ wọn yẹn gbọ́dọ̀ ní ìfẹsẹ̀múlẹ̀ tó yẹ pé kò ní sí nǹkan tó lè gbé ṣubú lọ́jọ́ iwájú. Bí Ẹ̀gbá dẹ̀ ṣe wà yẹn, ó jẹ́ ìjọba ìbílẹ̀ 6.5 ló wà ńbẹ̀. 6.5 bíi báwo? Gẹ́gẹ́ bí a ṣe bá. Because ìjọba ìbílẹ̀ àkọ́kọ́ ni ìjọba Abẹ́òkúta North, Abẹ́òkúta South, ìjọba Ọ̀dẹ́dá, ìjọba Ewékòró, ó di 4. ìjọba Ifọ̀, ó di 5. ìjọba Ọbáfẹ́mi Owódé tèmi fúnra mi ti wá, ó di 6. bọ̀tí ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà, àwọn Ẹ̀gbá kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní Gbàlẹ́fà. Gbogbo alága tó wà ní Ẹ̀gbá Traditional Council la máa ń jẹ́ kó yé wípé tí wọ́n bá ti dé ilé níjọba ìbílẹ̀ wọn, kan tún ibẹ̀ ṣe ní àkọ́kọ́, kan sì máa bá àwọn baálẹ̀ tó wà ńbẹ̀ sọ̀rọ̀, nítorí pé baálẹ̀ kò lè dédé kó bọ́ sórí ilẹ̀ onílẹ̀ kó mọ̀ ìbá ara wọn. Tí wọ́n bá ti mọ̀ ìbá ara wọn, kò ní sí òfin kan tó lè gbé wọn ṣubú nípa ọ̀rọ̀ baálẹ̀. But baálẹ̀ tó lọ ń talẹ̀ onílẹ̀ tàbí tó ń lọ ṣe nǹkan kan, ó ń wá wàhálà sí ọmọ ọ̀la ẹni.